sinimá olókìkí tó sọ̀rẹ́. Aborisa 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 ojú tó rí yàrá bí iná lórí mọ̀yàmọ̀yà bí òrùn ó mọ̀ wá rí èdè bí jẹ́ ẹ̀fún tàjú lọ sílẹ̀ o. ayé ni rere ènìyàn lọ́sà ní bábọ́ sí gàgà tí sọlọ́tẹ̀ kúnnùkú ọ̀sìn gàgà ìwọ lọ́la rẹ̀ ọ̀sìn gàgà ìwọ lọ́la rẹ̀ yóò sì máa yé domi ọ̀sìn gàgà ìwọ lọ́la rẹ̀. ìbàrẹ̀ lálákejì olóyè yìí bá tó gúnde doyen of theatre ògúndé mìíràn bàbá wa olúwo gbọ́dọ̀ rọ mi sọ́sà olúwo àkútì ló tán àtúntì ń kótókó gbàkúgbàkó gbáǹkó gbìn ní taaro pé ń tẹniyàn akim ògúndé àti tọ́pẹ́ ẹgbẹ̀jì ṣe eléyìí abọ̀rìṣà ó gbóná rìtìrìtì ó da jẹnẹjẹnẹ bọ́lẹ̀ abọ̀rìṣà òṣàtẹ̀ ń péjì obìnrin òdinú oríjẹ lórogún irọ́ ni wọ́n ń pa wọ́n ti wá pé mẹ́ta láàfin báyìí ẹ wá wo bí wọ́n ṣe ń tara wọn bí agbọ́n òbírí ayé tí wọ́n ń pè lóbìnrin abọ̀rìṣà oníṣẹ́ ọ̀run tó ń jẹ́ fún táyé ẹ̀fún tàjọbọ̀ kò bímọ lọ́jọ́ ìkúnlẹ̀ òkúta ló bí wọ́n fi gíná tẹ̀ lórí òdìgbò rere gbogbo ẹranko burúkú ló ń kojú ẹ̀ ara ń sán ìjì ń jà ẹlẹ́kọ̀ọ́rùn polówó ikú tantan sinimá titun abọ̀rìṣà àwọn agbáko ní ìtàn tó tẹnu produced by Tọ́pẹ́ Ẹgbẹ̀jì .1 directed by Muritala Kasimi Kọ́nájà packaged by Òṣèré Kakos starring Abẹ́ní Agbọ́n Dìgbòlùjà Lálùdé Ìyàgbó Nǹkan Tamọ́tiyé Fúnmiṣónọ́lá Ìyáṣàpọ̀n Adéwálé Alébíoṣù Bọ̀bọ̀ bíi Ọlọ́fààná Tọwọ́ ń dùn tí òrùjúmọ̀ ń dùn sí Tóyọ̀sí Adésànyà Tọ́pẹ́ Ẹgbẹ̀jì Ológbòjò Ìkànnàjà Ìyá Ìrókò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀mí Abọ̀rìṣà subtitled in English ó ti jáde kàṣàgbà sórí YouTube báyìí ẹ click sórí Damje Film TV kẹ́ẹ̀ríran wo Abọ̀rìṣà àwọn tó wò ní ó kọjá bẹ́ẹ̀.